Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́wọ́ wọn. Aṣẹ́ iná bá gbé yín ga fún àánú àtòjú rẹ̀ nílà láti àrígbà tá a tún rí ọjọ́ ẹtì, ìyẹn ọjọ́ ẹtì tí ó gbẹ̀yìn nínú oṣù ìkíní. A gbàdúrà wípé gbogbo tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú iṣẹ́ wa, nínú ìdílé wa, nínú ẹbí wa, yín Olúwa yóò mú kúrò, ẹ ó sì wá fún wa ní àṣeyọrí tí ó yanrantí. Àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Kò sì ní dá wa lẹ́bi ní ọjọ́ ìdájọ́, nítorí a ó jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ju tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ẹtì ọgbọ̀njọ́ oṣù kínní. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé nínú òye páńpẹ́ Sátánì, apá ìkẹrin. Àkọ́sórí ìwé Lúùkù orí 21 ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Bíbélì kíkà Mátíù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkẹtàléníogún. Bíbélì ti ọdún kan. Lífítíkù orí ìkẹjọ títí dé orí ìkẹwàá. Orin ìkejìdínlọ́gbọ̀n. Máa tọ́jú mi, Jèhófà ńlá. Àkọ́sórí Lúùkù orí 21 ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Ǹjẹ́ kí ẹ máa ṣọ́nà, kí ẹ sì máa gbàdúrà ní ìgbà gbogbo, kí ẹ bàa lè la gbogbo nǹkan wọ̀nyí tí yóò ṣẹlẹ̀, kí a sì lè dúró níwájú ọmọ ènìyàn. Bíbélì kíkà Mátíù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkẹtàléníogún. Nígbà tí Jésù dé ìgbèríko Késárìà Fílípì, ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta ni ènìyàn ń fi èmi ọmọ ènìyàn pè? Wọ́n wí fún un pé òmíràn ní Jòhánù Báptísì, òmíràn wípé Èlíjà, àwọn mìíràn ní Jeremáyà àti ọ̀kan nínú àwọn wòlíì. Ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yin fi mí pè? Símónì Pétérù dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ í ṣe. Jésù dáhùn ó sì wí fún un pé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà, kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó fi èyí hàn o, ṣùgbọ́n bàbá mi tí ń bẹ ní ọ̀run ni o. Èmi sì wí fún ọ pẹ̀lú, ìwọ ni Pétérù, orí àpáta yìí ni èmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì borí rẹ̀. Èmi yóò sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé, a ó dè é ní ọ̀run. Ohunkóhun tí ìwọ bá tú ní ayé, a ó tú ní ọ̀run. Nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí ó má ṣe sọ fún ẹnìkan pé òun ni Kristi náà o. Láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí ní fi hàn wọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerúsálẹ́mù láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, kí a sì pa òun, àti ní ìjọ́ kẹta òun yóò jí dìde. Nígbà náà ni Pétérù mú un. Ó bẹ̀rẹ̀ sí ní bá wí pé kí a má rí Olúwa, kì yóò rí bẹ́ẹ̀ fún ọ. Ṣùgbọ́n ó yí padà, ó wí fún Pétérù pé kúrò lẹ́yìn mi Sátánì, ohun ìkọ̀sẹ̀ ni ìwọ yóò jẹ́ fún mi. Ìwọ kò ro ohun tí ń ṣe ti Ọlọ́run, bí kò ṣe èyí tí ń ṣe ti ènìyàn. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ẹtì. Lónìí mo fẹ́ parí àwọn ẹ̀kọ́ tẹ̀létẹ̀lé yìí nípa sísọ ọ̀nà mìíràn tí èṣù máa ń lò láti gbéni dè. Ìdè yìí kéré o, ṣùgbọ́n ó lágbára gan ni. Nínú mímú ènìyàn wá sí abẹ́ ìgbèkùn rẹ̀, èyí ni mo fẹ́ pè ní ìdè ìṣàkóso ọpọlọ. Nípa èyí, èṣù máa ń dè ènìyàn mọ́lẹ̀ nípa mímú àwọn ọkàn rẹ̀ mọ́lẹ̀, kí ó sì gba àkóso rẹ̀ pátápátá. Nínú Bíbélì kíkà wa tòní, Jésù ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ta ni mo jẹ́? Ọ̀kan nínú wọn, Pétérù, dáhùn dáadáa, ó sì ṣàlàyé ẹni tí Jésù jẹ́. Nígbà tí ó sọ èyí, Jésù kéde pé kò ṣeé ṣe kí ó rí ìtumọ̀ irú èyí láìsí ìfihàn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n lẹ́sẹ̀ kan náà, nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí í sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ sí, Pétérù bá wí, ó sì sọ fún un pé kò ní kú o. Ní kíákíá, Jésù dá lóhùn, padà lẹ́yìn mi Sátánì. Láàárín ìṣẹ́jú péréte, èṣù ti fi Pétérù sínú ìdè. Ó ń ṣàkóso ìrò inú rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ tí ó ń sọ, débi pé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ohun
ìṣeré èṣù láìmọ̀. Ọ̀kan pàtàkì lára àwọn irinṣẹ́ tí èṣù fi ń da ìṣàkóso ọpọlọ àwọn ènìyàn rú lónìí ni ó ti gba àkóso ọkàn wọn ní àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ọ̀kan nínú wọn ni àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ lórí ayélujára. Ó máa ń fi àwọn ẹ̀rọ kan ránṣẹ́ sí àwọn ọ̀pọ̀ ní ìgbà mìíràn tó sì jẹ́ pé láìpẹ́ jọjọ wọ́n ó bẹ̀rẹ̀ sí ní ro èrò tí kò fẹ́ kí wọ́n rò. A rí káàkiri ayé lónìí pé àwọn nǹkan tí ó máa ń kà sí ìtìjú, tí gbogbo ènìyàn kà sí ìtìjú àti èèwọ̀ tẹ́lẹ̀ rí ní àwọn ọdún púpọ̀ sẹ́yìn, a ti kà á sí ohun tí kò burú mọ́ lóde òní o. Èṣù sì máa ń dojú kọ àwọn ọmọ kéékèèké pàápàá jùlọ kí ó lè jẹ́ kí wọ́n kọ́ gbogbo irú ẹ̀kọ́ èèwọ̀ láti kékeré, kí ó lè gba àkóso ọkàn wọn tí kò tí ì gbó. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ ṣọ́ra fún irinṣẹ́ tó dàbí ẹni pé ó kéré ṣùgbọ́n ó lágbára gidigidi yìí o, tí èṣù fi ń mú àwọn ènìyàn sínú ìgbèkùn rẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà, èṣù máa ń fi àwọn èrò búburú rẹ̀ sínú orí àwọn fíìmù. Nípasẹ̀ èyí ló fi ṣàfihàn wọn sí àwọn ènìyàn tí kò fúnra rárá, tó sì dá ọpọlọ wọn rú láì mọ̀ pé wọ́n ti wọ inú ìdè rẹ̀ pátápátá. Ìdí nìyí tí ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 17 fi sọ pé a gbọ́dọ̀ máa gbàdúrà láìsinmi láti ya ara wa kúrò nínú ìdè èṣù yìí o. A gbọ́dọ̀ máa ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní gbogbo àkókò nípa kíka Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run, pẹ̀lú ṣíṣàṣàrò lórí rẹ̀ ní gbogbo àkókò àti gbígbàdúrà láìsinmi. Olùfẹ́, ṣọ́ra gbàdúrà kí o pa ọkàn rẹ mọ́ pẹ̀lú gbogbo ìtọ́jú. Ìwé Òwe orí 4 ẹsẹ̀ 23. O gbọ́dọ̀ ṣọ́ra kí ìwọ má bàa ṣubú. Ìwé Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 12. Nítorí Jésù fúnra rẹ̀ sọ pé tí ó bá ṣeé ṣe, àwọn àyànfẹ́ Ọlọ́run pẹ̀lú yóò wà nínú àwọn ìkẹ́kùn èṣù yìí o. Ìwé Máàkù orí 24 ẹsẹ̀ 24. Kókó àdúrà: ṣọ́ra o, gbàdúrà o, kí o sì ṣọ́ ọkàn rẹ pẹ̀lú gbogbo ọ̀nà. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti ṣọ́ ọkàn mi kí n má bàa bọ́ sí páńpẹ́ Sátánì nítorí ẹ̀rọ ayélujára. Olúwa ṣàánú fún ọkàn mi, dáàbò bo ọkàn mi, kí o sì pa ọkàn mi mọ́ kúrò nínú èrò àti ètè Sátánì. Olúwa yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.